wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wọ́n tún lélẹ̀ láti òní ìlọ láti wákàtí ìlọ tó bá ti fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ kọ́ ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ sì ń sọ Yorùbá wọ́n fi Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá wọ́n fi kọ́ ọ̀rọ̀ sọ mọ́ o orí Yorùbá ti fẹ́ burú táyé ò bá ti fẹ́ bàjẹ́ nígbà táwọn tó wẹ̀ wá ń gbà yẹn tó wọ́n kẹ́ ẹ mọ́lé ó ṣe dúró nílé tó wọ́n kó láyà orí wọn kọ̀ǹtró ìbọn tí wọ́n bá ní kọ̀ǹtró ìbọn lóòótọ́ ó ṣe dúró dè wọ́n alágbára kan kìí sá jagunjagun mélòó ló ti rí tó gbé ìbọn lọ sínú igbó níbi tó ti lọ jagun àbí ibi tó ti lọ pa ẹ̀fọ́ ọ̀lẹ àfẹnujáwáyà you are ignorant Ọlọ́run gbọ́ gbogbo àwọn tó ń bẹ sọ̀rọ̀ látọjọ́ ìwọ̀n tí sọ tó tó tọrọ fún ẹ àwọn ọ̀gá mi tó sì ń bẹ sọ̀rọ̀ wọ́n sì tún ìtọ̀nà wọ́n sì tún fún ẹ wọ́n ṣerú ẹ̀ mọ́ o bàbá ṣerú ẹ̀ OPC pọ̀ gan o Ọlọ́run gbọ́ kò síbi tó OPC ò sí lágbàáyé yìí Nàìjíríà kọ̀ọ̀sán kò síbi tó OPC ò sí àbórí ẹ̀ burú àwa adájọ́ ọmọ inú ààrẹ oríro àwa ń sìn bí onídọ̀tí ni àbí olóòórùn sórí ẹ̀ yìí ni jáde àbí olóòórùn bíi tiẹ̀ ni àkórí ẹ̀ burú àwọn ọmọ ẹdẹ àwọn ọmọ kéékèèké lásán náà ṣàkárà ẹ̀ ní ilé Àgàtè lágàtè náà ṣàkárà ẹ̀ lásán o tó ẹrú ẹni tó ń wọnú ìlú Ẹdẹ mọ́ ìwọ orú tí wọ́n sọ̀rọ̀ sáré Ọ̀nà Kakanfò àjẹrò ní da àwọn ọmọ àrọmọdọ́mọ rẹ̀ wọ́n ní jèrè ká dá fún gbogbo wọn mú wọ síkún bí ìgbà tí wọ́n bá mú àdẹ̀sọ sínú sùkú kò ní jẹ gbogbo àwọn ọmọ ọlọ́mọ rẹ̀ òfò máa ṣe ẹni kò ní yí ọ ó bá bí kẹ́fù ọ̀gbẹ́ni Ọlọ́run gbọ́ àwọn amú ẹ máa ṣe fún ẹ gidi Ọlọ́run àwọn máa ṣe fún ẹ àní àìdí ẹ sọ fún ẹ a máa ṣe fún ẹ a máa ṣe fún ẹ gidi wàá gbà lódìdí kò sẹ́yìn kan tó máa bí wálé rè o lẹ́yìn ikú sàárè ni ẹ̀yìn òkú náà ń jàkàrà nìkan jàkàrà sí jókòó ẹ dákún yàrá yà ẹ olóbùkún lélẹ̀. Orúkọ tèmi ni Usman Lawan Ọmọọlá gbogbo èèyàn mọ̀ sí Ọmọọlá. Wọ́n ṣe fídíò yìí torí ọ̀gbẹ́ni Sunday Adéyẹmọ pẹ̀lẹ́ ní Ìgbòho ìwọ kọ́ nílùú ìlú ló ń jẹ́ Ìgbòho wọ́n fi tiẹ̀ fi kó bá àwọn ará ìlú àbí àwọn ọba ìlú àbí àwọn ọ̀tọ̀kùn inú ìlú wọ́n fi tiẹ̀ fi kó bá wọn torí lórí burúkú gbà ní ẹ kírú tí ọmọ sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀rọ̀ dà gẹ́gẹ́ bí pẹ́kọ́ ní DPO òun sọ̀rọ̀ sí IG ọlọ́pàá ó sì tán tó fẹ́ sùn sẹ́wọ̀n ni ajé rẹ̀ máa bàjẹ́ ni ó ṣe mọ́nàmọ́ná gbà kan lẹ́dẹ̀ táwọn ọmọ Ẹdẹ àwọn yúùtù àwọn tó já bóòrò ti tiwa wọn halẹ̀ mọ́ ẹ lásán wọn ṣàkárà ẹ̀ òtò ẹrú tí ń wẹdẹ mọ́ wọ́n wá ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo àwọn ọ̀gá mi tó ń sọ̀rọ̀ láti jọ ẹ̀dẹ́ tẹ́lẹ̀ OPC ò kì í sẹ́ńtéyàn rí fín Ààrẹ Ọ̀nà Kakanfò kì í sẹ́ńtéyàn rí fín kì í sẹ́ńtéyàn bú yìí bá ṣe borí tiẹ̀ burú orí ọmọ àlẹ́ ọmọ Yorùbá ìwọ ń bu odidi ààrẹ ń sọ̀rọ̀ sàkùnsàkùn iṣẹ́ kí ni wọ́n ṣe tó fi kó jọ ìṣesí agbẹ́ nípa kọ́ ló ń ṣe bẹ́ẹ̀ ni Tinubu yìí báyìí tiẹ̀ tó ń sọ pé kìnnì kan pè ẹ́ wọ́n fẹ́ gbowó fún wọ ta ni wọ́ ta ni ẹ wà yìí tí wọ́n fi wọ́n sọ wípé àwọn lọ sọ́dọ̀ wọn gbowó fún ẹ wọ́n gbáwó orí mo ṣe mú ẹ síkún ìgbà tí ẹ̀ bá mú adìẹ sínú kókó adìẹ mo ṣe mú ẹ síkún ní Kútọ́nù àwọn tó gbà ẹlẹ́ ńgbà yẹn tó dúró tó ń dìjàdù fún ẹbẹ̀ tó ń pariwo àwọn bàbá ńlá kó bàbá ńlá yàrá já ẹ tí ló bí wọn ni OPC pọ̀ gan o OPC pọ̀ wọ́n pọ̀ gan apọ̀ gan Ọlọ́run gbọ́ sórí èmi sì ọmọ lèmi tún jẹ́ ní OPC yàrá kó yàrá já bàbá ńlá bàbá ẹ
o lè rú èmi sí lójú ọ̀nà wọn àti tí máa dọ̀ kúrọ̀sì ẹ tí mo dẹ̀ dúró wọn bí yẹlákúyẹlá yẹ ẹ̀dá kó sọ pé ó fẹ́ sọ̀rọ̀ àwọn fẹ́ gbóhùn Ọlọ́run gbọ́ wọn á gbàgbé ẹ àwọn tó ń bá ẹ sọ̀rọ̀ wọ́n sì nífẹ̀ẹ́ sí ni wọ́n sì ń gbẹ̀ nímọ̀ràn ní wa táwọn bloggers wa táwọn ọmọlú ẹgbẹ́ ẹ̀ wa táwọn ewúrẹ́ ajá mọ́ńkì ọ̀bọ tẹ́jọ́ ń pariwo ayé jọ máa bàjẹ́ ni ẹ̀sùn lé èmi fún ọ.